Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri àgbáláyé. Mo kí wa, mo gẹ̀ wá. Ojú òní ti gbogbo wa pátá la rí èrè jẹ, àní sì wàhálà lásán. Gbogbo wa pátá la jèrè ọmọ. Olódùmarè yóò dúró tì wá. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ dákun torí t'Ọlọ́run. Gbogbo àwa tá à ń béèrè fún ilẹ̀ Yorùbá, mo fi Olódùmarè bẹ̀ wá o. Mo fi Olódùmarè bẹ̀ wá. Pàtàkì jùlọ, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa nínú nǹkan Yorùbá nation tá à ń ṣe. Wàláhì tàláhì mo nígbàgbọ́ pé ẹ̀yin gangan lẹ ń fún wa ní gbódídí sán. Ẹ̀yin gangan lẹ ń fún wa ní gbódídí sán o. Because ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ àgbàlagbà nínú nǹkan tẹ́jọ́ ń ṣe, wọ́n dá sí ọ̀rọ̀ Yorùbá nation mọ́. Ẹlòmíràn sọ̀rọ̀ Yorùbá nation mọ́. Ẹ pé wọ́n ẹ̀ ṣe kankan. Ẹ̀yin nìkan lẹ wá rò pé bóyá pé ẹ lè dá ṣe. Sẹ́yìn nìkan lẹ gba Yorùbá nation ni. Sẹ́yìn nìkan lè dá ṣe ni. Ẹ̀yin nìkan lè dá ṣe o. Ẹ̀yin nìkan lè dá Yorùbá nation gbà náà. Gbogbo àwọn tájọ bẹ̀rẹ̀ láti 2020. Àwọn kọ̀ọ̀kan ti yẹra bí bàbá no king as God sí fún mọ́múlẹ̀ Yorùbá. Ara mọ̀rúfù bàbá mi ọmọ Ọ̀yọ́. Sáìdì bọ̀dá mi sáìdì rẹ̀ náà ó náà sọ̀rọ̀ mọ́. Sẹ́yìn nìkan lẹ gba Yorùbá nation fún wa ni. Ó sábàdàn ló sọ̀rọ̀ o. Ẹ ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ já síwájú wa, ẹ̀yin gangan lẹ ń dà kan rú. Ẹ pé wọ́n ẹ̀ ṣe kankan. Ẹ̀yin nìkan mọ̀ ń dá ṣe. Àwọn tó wà Nàìjíríà tí wọ́n wà Nàìjíríà gangan, bá wọn sọ̀rọ̀ ẹ̀ ṣe kankan, àrẹ́yìn kankan fún wọn. Bó ṣe ẹ̀yin tẹ́ wà lókèrè nìkan ẹni ṣé òkèrè láti fẹ́ gba Yorùbá nation ni. Àwọn tó wà lẹ́ Yorùbá gangan ló yẹ ká mọ̀ sọ́pọ́tì wọn. Àwọn gangan wọn ti lọ́lé. Ẹ̀yin tẹ́ ń darí wa, ẹ̀yin gangan lẹ fún agbódídí san. Ẹ̀yin gangan lẹ ń dá wa láàmú. Ọlọ́run, ẹ̀yin lẹ ń dá wa láàmú. Ẹ̀yin lẹ ń dá wa láàmú. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin nìkan lẹ gba ẹ̀yin dá Yorùbá nation gbà ni. Tí ó bá sáwọn ará ilé Yorùbá, ẹ lè gba Yorùbá nation kankan. Àwọn tó wà nílé ká máa bọ̀.